èsì ọ̀rọ̀ rẹ̀ o lórí ìwé ẹ̀sùn tí aṣáájú ẹ̀yà Fúlàní kan fi kan Sunday Igboho àti àwọn ọ̀rọ̀ míì tí ó tako ìgbésẹ̀ rẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ láìpẹ́ yìí. Àtẹ̀jáde kan tí agbẹnusọ fún olóyè Sunday Igboho Kóìkì fi ṣọwọ́ sáwọn oníròyìn ló fèsì pẹ̀lú àlàyé. Àní ẹ má halẹ̀ mọ́ wa mọ́ pé ẹ lóògùn ìfẹ́ ìrọ̀rùn àti àlàáfíà ní ẹjẹ́ àjọ fi ṣe àṣà Yorùbá yìí. Olúwo tilẹ̀ Ìwó ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ ṣogun kó gbé kámẹ́rà lọ́wọ́ láti máa ya àwòrán ohun tó ń lọ ṣe lógun tàbí kó máa fly drone láti fàṣírí gbógun ṣèrí hàn àwọn ọ̀tá. Jìnnìjìnnì tún bolẹ̀ pẹ̀lú bí mínísítà fún ọ̀rọ̀ ààbò Christopher Musa ṣe ní àwọn ajínigbé ti kìlọ̀ pé táwọn ọmọ ológun bá tún gbé ìgbésẹ̀ àwọn ó pa àwọn ọmọ táwọn jí gbé nílùú Ògbómọ̀ṣọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú afurasí 4 tó lọ́wọ́ nínú rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní Ọ̀jọ́. Wọ́n rọ àwọn aráàlú pé kí wọ́n má mú òfin lọ́wọ́ ara wọn. Àṣírí ti tú nípa àwọn tó wà nídìí ìjínigbé akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ẹ̀sìn ẹ̀lẹ̀. Ìbẹ̀rù ti ń bá àwọn ajínigbé náà. Ẹ̀ṣọ́ aláàbò kan ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Awuyewuye ti bẹ̀rẹ̀ lẹ́yìn tí àdó olóró pa ọmọ Nàìjíríà tó ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn òyìnbó ní Ukraine. Àtíkù ti ké sí ìjọba àpapọ̀ pé nǹkan kan kò gbọdọ̀ ṣe Peter Obi àti El-Rufai lẹ́yìn àròyé ọ̀rọ̀ àwọn méjèèjì tí wọ́n fi kọ́ ìjọba lọ́rùn. Báwo ni owó PFIPC ṣe wọ àbá ìṣúná tó bá jẹ́ ìjọba kò mọ̀ nípa àjọ náà ló sọ? Adéníyì Adéyẹmí ló ń ṣàlàyé ọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan. Peter Obi kí iná bọ àwọn alátìlẹyìn Tinubu lábẹ́ o. Ó ní ọ̀pọ̀ àwọn tó ṣàtìlẹyìn fún Tinubu lọ́dún 2023 ló ti ń kojú ìṣòro ọrọ̀ ajé báyìí. Ọ̀pọ̀ wọn ti ti iléeṣẹ́ wọn pa tí wọ́n sì ń dín kàrà ta kúlíkúlí àtàgbàdo sísun. Báńkì àpapọ̀ Nàìjíríà ti kìlọ̀ fún àwọn aráàlú tó ń kọ̀ láti gba $100 náírà 100 naira. Wọ́n ṣèlérí ìjìyà fún ẹnikẹ́ni tó bá tún ṣe bẹ́ẹ̀. Àwọn jàǹdùkú agbébọn tún ṣọṣẹ́ láabi nípínlẹ̀ Borno. Wọ́n sun àgọ́ ọlọ́pàá, ilé ìwòsàn àti yàrá ìkẹ́kọ̀ọ́ 2. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Èsì ọ̀rọ̀ rẹ̀ o lórí ìwé ẹ̀sùn tí aṣáájú ẹ̀yà Fúlàní kan fi kan Sunday Igboho àti àwọn ọ̀rọ̀ míì tí ó tako ìgbésẹ̀ rẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ láìpẹ́ yìí. Àtẹ̀jáde kan tí agbẹnusọ fún olóyè Sunday Igboho Kóìkì fi ṣọwọ́ sáwọn oníròyìn ló fèsì pẹ̀lú àlàyé. Agbẹnusọ fún gbajúmọ̀ ajìjàgbara tó ń jà fún ilẹ̀ Yorùbá ní olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho ti fèsì sí àwọn ìwé ẹ̀sùn àti àwọn ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ lórí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ajìjàgbara Èrò Ẹkùn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ fún olóyè Sunday Igboho náà ti wí, ó ní àwọn kíyèsí ìwé ẹ̀sùn kan tí wọ́n sọ pé alága ẹgbẹ́ àwọn Fúlàní Magban ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Ibrahim Abubakar kọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ nípa àwọn ẹgbẹ́ ààbò aládàáni tó ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún Ìgbòho náà ṣe sọ, ó ní àwọn ọ̀rọ̀ náà gba ohun tí òun nílò láti lè fi ọkàn àwọn èèyàn Yorùbá àti gbogbo aráàlú balẹ̀. Ó ní lákọ̀ọ́kọ́ gbogbo àwọn ẹ̀sùn tó wà nínú ìwé náà tó sọ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho halẹ̀ mọ́ àwọn Fúlàní tó ń gbé ní ìjọba ìbílẹ̀ Ìgbòho. Ó ní àwọn ẹ̀sùn náà ló jẹ́ irọ́, ọ̀rọ̀ tí kò rí bẹ́ẹ̀ tí kò sì sí àfihàn ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń sọ. Ó ní kò sí ìgbà kankan tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kéde ogun sí ẹ̀yà kankan tàbí sí àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń gbé ní àlàáfíà níbàámu pẹ̀lú òfin. Ó ní olóyè Sunday Adéyẹmọ Ìgbòho máa ń tẹnumọ́ pé ìgbógun ti rẹ̀ kò dojúkọ ẹ̀yà kankan bí kò ṣe ìwà ọ̀daràn àti àwọn tí wọ́n mú ìjínigbé ní iṣẹ́, àwọn adigunjalè àti gbogbo irú ìwà ìkà mìíràn tó ti ń ba àwọn agbègbè Yorùbá jẹ́. Ó ní ó sì fojú hàn kedere nígbà gbogbo pé gbogbo ẹni tó ń gbé ní ìbámu pẹ̀lú òfin ìjọba tó lòdì sí ìwà ọ̀daràn kò ní ohun kankan láti bẹ̀rù. Àwọn ará Ìgbòho, àwọn ọba ìbílẹ̀, àwọn olórí àwùjọ àti ọ̀pọ̀lọpọ̀ olùgbé ìlú Ìgbòho náà sì lè jẹ́rìí sí pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wà fún àlàáfíà, ìdájọ́ òdodo àti ààbò àwọn aláìlẹ́ṣẹ̀. Ó ní ọ̀pọ̀ àwọn ènìyàn ní àwọn agbègbè tí ètò ààbò wọn mẹ́hẹ̀ náà ni wọ́n ti ń fi àtìlẹ́yìn wọn hàn sí olóyè Sunday Igboho nítorí pé wọ́n gbà pé
ó ń sọ̀rọ̀ lòdì sí ipò àìlera ètò ààbò ilẹ̀ Yorùbá àmọ́ ó jẹ́ ìyàlẹ́nu pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gba ìwé ẹ̀bẹ̀ àwọn èèyàn náà tí wọ́n fẹ̀sùn kan olóyè Sunday Ìgbòho àti ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ajìjàgbara ìrù ẹkùn rẹ̀. Agbẹnusọ fún olóyè Sunday Ìgbòho nínú àtẹ̀jáde náà wá bẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n má ṣe gbára lé àwọn ẹ̀sùn tí kò sí ẹ̀rí kan tó dájú lórí rẹ̀ nìkan. Ó ní àsọyépọ̀ pẹ̀lú gbogbo àwọn tó ní nǹkan ṣe lórí ètò ààbò yóò mú kí ìgbọ́kànlé àwọn aráàlú pọ̀ sí nínú ìjọba. Ó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà pé gbogbo ẹgbẹ́ ààbò ara ẹni gbọ́dọ̀ ṣiṣẹ́ lábẹ́ òfin. Ó ní ohun tí olóyè Sunday Ìgbòho náà máa ń tẹnumọ́ ní ìbọ̀wọ̀ fún àṣẹ tó bófin mu tí gbogbo ẹgbẹ́ aláàbò sì gbọ́dọ̀ ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú òfin àti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àti àwọn ẹ̀ka ààbò tó yẹ. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní pé ètò ìjọba àti ọ̀pọ̀ èèyàn ní láti dáàbò bo ohun ìní àti ẹ̀mí kì í ṣe láti fi ọ̀ràn ètò ààbò ṣe òṣèlú. Ó ní gbígbógun ti ìwà ọ̀daràn nílò ìfọwọ́sowọ́pọ̀ láàrin ìjọba, àwọn ẹ̀ka aláàbò àti àwọn èèyàn àwùjọ. Ó ní nítorí náà àwọn ń rọ gbogbo àwọn èèyàn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n pa àlàáfíà mọ́, kí wọ́n yàgò fún pípa gbogbo àwọn ìròyìn tí kò dá lórí òtítọ́ mọ́, kí wọ́n sì jẹ́ kí òtítọ́ jẹ́ ìtọ́sọ́nà nínú gbogbo ìjíròrò wọn. Bákan náà ni wọ́n tún gba ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ níyànjú láti bá gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà sọ̀rọ̀ ní ìfẹ́ ìdájọ́ òdodo, ààbò àti ìgbé ayé àlàáfíà. Ó ní olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho sì dúró ṣinṣin lórí ìfaramọ́ rẹ̀ sí àlàáfíà, ìṣàkóso òfin àti ààbò gbogbo àwọn èèyàn olùgbé ilẹ̀ Yorùbá tí wọ́n ń gbé ní àlàáfíà àti ní ìbámu pẹ̀lú òfin Nàìjíríà. A ní ẹ má halẹ̀ mọ́ wa mọ́ pé ẹ lóògùn, ìfẹ́, ìrọ̀rùn àti àlàáfíà ni ẹ jájọ fi ṣe àṣà Yorùbá yìí. Olúwo tilẹ̀ Ìwó ló sọ bẹ́ẹ̀. Lẹ́ẹ̀kan sí i, Olúwo ti ilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Àkànbí Tẹ́lú Kínní ti tún sọ yanya pé káwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n máa ń pariwo pé àwọn lóògùn òye sọ bẹ́ẹ̀ mọ́. Olúwo lásìkò tó ń sọ̀rọ̀ níbi ètò àpérò kan tí ó ní í ṣe lórí àṣà àti èdè abínibí Yorùbá. Ó ní tí òun bá tún gbọ́ pé ẹnìkan tún ń pariwo lórí ayélujára pé òun lóògùn yóò kábùkù. Ṣé láìpẹ́ yìí ni orí adé náà pàrọwà fún àwọn ẹlẹ́sìn ìbílẹ̀, pàtàkì jùlọ àwọn tó máa ń sọ pé àwọn lóògùn owó, oògùn àlòpàídà, onírúurú oògùn tí wọn ò sì rí nǹkan kan ṣe lórí àwọn ajínigbé àgbébọn. Ó ní àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n wà nígbèkùn àwọn ajínigbé nínú igbó ń bẹ níbẹ̀, èyíkéyìí nínú wọn tí ó bá dára rẹ̀ lójú kí wọ́n ó lọ gba àwọn èèyàn náà kúrò lákàtà àwọn ajínigbé. Ó ní láìṣe bẹ́ẹ̀ kí wọ́n má pera wọn ní ohun tí wọn ò jẹ́ pé àwọn lóògùn mọ́. Olúwo tilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Àkànbí nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó sọ níbi ètò yìí, ó ní ṣé bí wọ́n ń pariwo pé àwọn lóògùn ni, ó ní ṣe bí kánà kó wà kò nílò kí wọ́n ó rìn, ìjọba ìbílẹ̀ Oríire kò jìnnà. Ó yẹ kí wọ́n ó ti wá nǹkan ṣe lórí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó wà nígbèkùn láti ọjọ́ yìí wá. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní àwọn tó máa ń pariwo lórí ayélujára pé àwọn lóògùn owó, àwọn jogún rẹ̀ lọ́wọ́ àwọn bàbá àwọn ni. Ó ní ṣe bàbá wọn tí ò dówó mọ̀, tí ò lówó lọ́wọ́ jáde láyé ni wọ́n jogún oògùn owó lọ́wọ́ rẹ̀. Ó ní kí wọ́n ó yé halẹ̀ mọ́ àwọn èèyàn mọ́, kí wọ́n ó jẹ́ àjọ lo ìfẹ́, ìṣọ̀kan, ìfọkànbalẹ̀ àti àlàáfíà ṣe àṣà Yorùbá yìí ni, kò nílò ìhàlẹ̀ kankan. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ náà báyìí pé òun ò gbọ́dọ̀ gbọ́ pé ẹnìkan tún pariwo pé òun lóògùn lórí ayélujára mọ́, bí bẹ́ẹ̀ kọ́ ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun kó gbé kámẹ́rà lọ́wọ́ láti máa ya àwòrán ohun tó ń lọ ṣe lógun tàbí kó máa fly drone láti fàṣírí bógun ṣe rí hàn àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ló sọ̀rọ̀ tó ń tàlàyé bẹ́ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams sì sọ̀rọ̀ tó ní ṣe nípa ìgbìyànjú rẹ̀ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò, àmọ́ tí ó ní òun ò pariwo rẹ̀ síta. Ṣé àgbà tó lómi nínú kì í pariwo, ọbẹ̀ kì í sì mì níkùn àgbà. Ààrẹ Ọ̀nà Kakanfò lásìkò ọ̀rọ̀ rẹ̀ nínú fọ́nrán fídíò kan tí ó hàn dé lórí ìtàkùn ayélujára ìkànnì Facebook. Ó ní àṣeyọrí ogun làárẹ̀ máa ń ṣe àfihàn rẹ̀, kì í ṣe ìhàlẹ̀ bí irú èyí tí ó hàn yẹn. Ó ní yíya àwòrán ṣíṣe fídíò lásìkò tí èèyàn ń kógun lọ kojú ọ̀tá kì í ṣe ohun tí ó bójúmu. Ó ní ṣíṣe bẹ́ẹ̀ dàbí pé èèyàn ń fi àṣírí hàn àwọn ọ̀tá. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní èyí tí ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ní Àmúwò Ọ̀dọ̀fin àwọn ẹ̀yà Ìgbò pẹ̀lú àwọn ará Kúsọnù
ni wọ́n gbé obìnrin náà. Ó ní inú ìrà ni àwọn fọ́ tí àwọn ti gba obìnrin náà sílẹ̀. Ẹ̀yìn tí àwọn gbà á sílẹ̀ tán tí àwọn sì ṣe àṣeyọrí lórí àwọn ajínigbé ọ̀hún ni àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe àfihàn rẹ̀. Ààrẹ ní gbogbo iṣẹ́ ìdóòlà tí àwọn ṣe àṣeyọrí rẹ̀ kò sí èyí tí àwọn ya àwòrán fídíò rẹ̀ ṣáájú kí àwọn tó ṣe àṣeyọrí. Ó ní èyí ni ó sọ ìyàtọ̀ láàrin ẹni tí ó ń ṣe sí àrìmì àti ẹni tí ó mọ àmọ̀dájú ohun tí wọ́n ń pè ní ètò ààbò. Ó ní ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe kí èèyàn ó kàn jókòó sí ààfin rẹ̀ kí ó máa pariwo sọ fún àwọn ọ̀daràn pé àwọn mọ ibi tí wọ́n wà. Ó ní ariwo náà tí wọ́n ń pa ìròyìn òfégè ni àwọn èèyàn kan fi ń gbé kiri pé wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn wákàtí méjì wọ́n ń yọ̀ǹda àwọn èèyàn tí àwọn ajínigbé jí gbé tí ó sì rí bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀gá ọlọ́pàá agbègbè náà sọ pé kò rí bẹ́ẹ̀ tí ọba ìlú náà sì jẹ́rìí sí pé kò rí bẹ́ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní báwo lòun á ṣe lọ sí ogun tí òun kò ní bun Aláàfin gbọ́ tàbí bun Ọọ̀ni Ilé Ifẹ̀ gbọ́. Ó ní kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ó ní èèyàn ní láti bun àwọn aláṣẹ gbọ́ kí èèyàn tó ṣe ohunkóhun lórí ètò ààbò. Ó ní kí èèyàn kó bí ẹgbẹ̀rún ọmọ ogun lẹ́yìn wọnú ibì kan láì bun olórí ibẹ̀ gbọ́ dàbí ẹni kó ogun wọ ibẹ̀ ni. Ó ní èyí tí wọ́n ṣe láìpẹ́ yìí ọwọ́ gómìnà Mákindé níbẹ̀ dàbí ẹni kó ogun wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Ìbà Gani Adams ní ó ti pẹ́ tí òun fúnra òun ti ń pe àkíyèsí ìjọba lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àmọ́ ọ̀rọ̀ náà ti ń jọra wọn báyìí torí káàkiri ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ni wọ́n ti ń ṣiṣẹ́ lórí rẹ̀ báyìí tí ìjọba àpapọ̀ yóò sì buwọ́lù. Ó ní tí ó bá rí bẹ́ẹ̀ tán oníkálukú yóò mọ ìwọ̀n ara rẹ̀. Jìnnìjìnnì tún bolẹ̀ pẹ̀lú bí mínísítà fún ọ̀rọ̀ ààbò Christopher Musa ṣe ní àwọn ajínigbé ti kìlọ̀ pé táwọn ọmọ ológun bá tún gbé ìgbésẹ̀ àwọn ó pa àwọn ọmọ táwọn jí gbé nílùú Ògbómọ̀ṣọ́. Mínísítà fún ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè yìí Christopher Musa ti ṣàlàyé pé àwọn ajínigbé tó jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti halẹ̀ pé àwọn ó pa gbogbo àwọn tí àwọn jí gbé tí àwọn ọmọ ogun bá tún gbìyànjú láti gbà wọ́n sílẹ̀. Musa sọ èyí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú News Central tí wọ́n fi síta ní ọjọ́rú kí ètò NC Exclusive tó ṣàfihàn rẹ̀ ní ọjọ́ Ẹtì Friday. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe sọ, àwọn ajínigbé náà ń lo àwọn ọmọ tí wọ́n jí gbé náà gẹ́gẹ́ bí ọ̀nà láti fi ipá mú ìjọba láti tú díẹ̀ lára àwọn olórí ẹgbẹ́ wọn tí wọ́n wà ní àkàtà àwọn ọmọ ogun sílẹ̀. Ó ní lóòótọ́ ohun tí wọ́n ń wá ní ọ̀nà láti fi ipá mú wa torí pé a ti mú díẹ̀ lára àwọn olórí wọn. Wọ́n sì rò pé bí wọ́n bá jí àwọn ọmọ wọ̀nyí gbé tí wọ́n sì ń béèrè fún ìtúsílẹ̀ wọn yóò jẹ́ kí a tú àwọn olórí wọn sílẹ̀. Ní báyìí wọ́n ti ń halẹ̀ pé bí a bá súnmọ́ àwọn láti ṣe ìgbésẹ̀ kankan àwọn ó pa gbogbo àwọn ọmọ náà. Ọ̀rọ̀ mínísítà náà wá lẹ́yìn bí ó ti fẹ́rẹ̀ pé ọ̀sẹ̀ mẹ́jọ tí àwọn jàǹdùkú ajínigbé jí àwọn akẹ́kọ̀ọ́ mọ́kàndínlógójì àti àwọn olùkọ́ méje ní ilé-ìwé Baptist Nursery Primary School Yawota pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ méjì míì ní Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 15 oṣù karùn-ún. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn ọ̀nà láti dín ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìkọlù àwọn jàǹdùkú kù, Musa fi ọwọ́ sí ìdájọ́ ikú fún àwọn tí ilé ẹjọ́ bá dá lẹ́bi ìjínigbé tàbí ìwà ìpànìyàn. Ó ní àwọn ìjìyà tó lágbára ni yóò jẹ́ kí àwọn èèyàn máa bẹ̀rù láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Ó ní ẹnikẹ́ni tí ọwọ́ àwọn ọmọ ogun tàbí ẹ̀ka ààbò bá tẹ̀ tó lọ́wọ́ nínú ìkọlù àti ìpànìyàn nípa rírán wọn lọ sí ọ̀run pẹ̀lú ṣíṣe ìdájọ́ ikú àti pípa wọn lójú ẹsẹ̀ láìsí ìdádúró yóò jẹ́ ìbẹ̀rù fún gbogbo àwọn ẹ̀sìn òkọ́kú náà. Ọ̀rọ̀ mínísítà náà farapẹ́ pé ìpè tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo àti sẹ́nẹ́tọ̀ tó ń sojú Edo North Adams Oshiomhole pè láìpẹ́ yìí níbi tó ti fọwọ́ sí àbá gómìnà Monday Okpebholo pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìdájọ́ ikú fún àwọn ajínigbé àti àwọn jàǹdùkú ní ìpínlẹ̀ Edo. Musa sọ pé mo gbà pé a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ó yẹ kí ìjìyà tó lágbára wà tí ó máa dá àwọn míì lẹ́kun tí yóò sì kọ́ wọn ní ọgbọ́n. Ó ní òfin wa rọ̀ jù. Ìdí nìyẹn tí ọ̀pọ̀ ènìyàn fi ń lo àǹfààní rẹ̀. Bí wọ́n bá mọ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ ló ní ìjìyà tó yẹ yóò dín ìwà ọ̀daràn kù pátápátá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú afurasí 4 tó lọ́wọ́ nínú rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní Ọ̀jọ́. Wọ́n rọ àwọn aráàlú pé kí wọ́n má mú òfin lọ́wọ́ ara wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé ní Ọjọ́bọ̀ pé àwọn ti mú afurasí 4 tó lọ́wọ́ nínú rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní agbègbè Ọ̀jọ́ ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọláyínká Àyànládé fi síta ní Ìbàdàn,
ó sọ pé àwọn afurasí náà wà ní àhámọ́ ẹ̀ka ìwádìí ọ̀daràn ìpínlẹ̀ níbi tí ìwádìí ti ń lọ lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá náà kọ̀rọ̀ ojú sí ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni, wọ́n sì kìlọ̀ fún gbogbo aráàlú pé kí wọ́n má ṣe ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn lábẹ́ ohun tó bá wù kó ṣẹlẹ̀. Wọ́n sọ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn aráàlú ní ẹ̀tọ́ láti jábọ̀ ìwà ọ̀daràn àti láti ran àwọn agbófinró lọ́wọ́, ó yẹ kí wọ́n máa fi gbogbo afurasí lé ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí àti ìgbésẹ̀ tó bófin mu ni. Nínú àkọsílẹ̀ náà, ọlọ́pàá sọ pé àwọn afurasí 4 ni a ti mú báyìí ní ìbáṣepọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà, a sì ti fi wọ́n lé ẹ̀ka ìwádìí ọ̀daràn ìpínlẹ̀ ní Ìyàgànkù lọ́wọ́, níbi tí ìwádìí ìjìnlẹ̀ ti bẹ̀rẹ̀ láti mọ gbogbo ohun tó yọrí sí ìgbìyànjú olè jíjà, ìkọlù, rògbòdìyàn tó tẹ̀lé àti gbogbo àwọn ìwà ọ̀daràn míì tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá wá rọ gbogbo olùgbé agbègbè náà pé kí wọ́n fi ọkàn balẹ̀ kí wọ́n sì máa tẹ̀lé òfin. Wọ́n tún rọ àwọn olórí àdúgbò, ẹgbẹ́ ọ̀dọ́ àti àwọn alákòóso míì pé kí wọ́n má ṣe jẹ́ kí àwọn ọ̀daràn lo ìṣẹ̀lẹ̀ náà láti dá ìforígbárí ẹ̀yà tàbí ti àwùjọ sílẹ̀. Wọ́n tún fi dá àwọn olùgbé lójú pé àwọn ti pèsè àwọn ọ̀nà ààbò tó péye sílẹ̀ ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ àti ní àwọn ibi pàtàkì míì káàkiri kí wàhálà míì má bàa ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá náà dúpẹ́ lọ́wọ́ àwọn aráàlú tó faramọ́ òfin fún ìfọwọ́sowọ́pọ̀ wọn. Wọ́n sì tún fi dá àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú pé wọ́n sì dúró ṣinṣin lórí àbójútó ẹ̀mí àti ohun ìní gbogbo ènìyàn. Wọ́n sọ pé gbogbo ẹni tí ìwádìí bá fi hàn pé ó ní ọwọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà yóò dojúkọ ìdájọ́ gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Gẹ́gẹ́ bí Punch ṣe ròyìn, ó fẹ́ẹ̀ tó èèyàn 4 tó pàdánù ẹ̀mí wọn nígbà tí ọ̀pọ̀ àwọn míì sì farapa ní oríṣiríṣi ọ̀nà nínú ìjà tó bẹ̀rẹ̀ ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun tí ó sì tẹ̀síwájú títí di òwúrọ̀ Ọjọ́rú. Ìṣẹ̀lẹ̀ náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n pa awakọ̀ kẹ̀kẹ́ márúwá kan lẹ́yìn àríyànjiyàn tó ṣẹlẹ̀ lẹ́yìn ìṣòwò lórí ẹ̀rọ POS ní agbègbè Ọjọ́. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ àwọn aráàlú pé kí wọ́n farabalẹ̀, ó sì fi dá wọn lójú pé gbogbo àwọn tó ní ọwọ́ nínú ìwà ipá náà yóò dojúkọ òfin. A tún ṣàkíyèsí pé ọ̀pọ̀ àwọn oníṣòwò ní agbègbè náà títí kan àwọn tó ń ṣiṣẹ́ ní Ọjọ́ Motor Park ti pa iléeṣẹ́ wọn mọ́ nítorí rògbòdìyàn náà. Ọ̀kan lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ tí wọ́n mọ̀ sí Ìyá Khadijat sọ pé owó gbígbà náà di àríyànjiyàn lẹ́yìn tí ìṣòro nẹ́tíwọ́ọ̀kì mú kí wọ́n má lè rí ẹ̀rí pé owó náà ti wọlé, bó tilẹ̀ jẹ́ pé oníbàárà náà ti gba owó náà. Ní àárín aago 11 alẹ́ sí òru, ọkùnrin kan tó ń wa márúwá lọ sí ìsọ̀ oní POS kan ní Strabag láti gba owó. Wọ́n fún un ní owó náà, ṣùgbọ́n nẹ́tíwọ́ọ̀kì kò ṣiṣẹ́ dáadáa nígbà tí wọ́n fẹ́ parí ìṣòwò náà. Ó sì ti lo owó náà, ṣùgbọ́n ẹni tó ń ṣiṣẹ́ POS sọ pé owó náà kò tíì wọlé. Ó sọ pé ó ní kọ́kọ́rọ́ márúwá mi nìyí, fóònù mi nìyí, ẹ kó lọ́wọ́, mi ò lè sá lọ. Bí ariwo ṣe ń sọ tí àríyànjiyàn sì bẹ̀rẹ̀, ẹnìkan dé lójijì, ó lù ú, ó sì fi ọ̀bẹ gún, ṣùgbọ́n kò kú níbẹ̀. Wọ́n gbé lọ sí ilé ìwòsàn kó tó kú ní òwúrọ̀ Ọjọ́rú. Èyí sì mú kí àwọn awakọ̀ márúwá ẹlẹgbẹ́ rẹ̀, àwọn ọ̀rẹ́ àti ẹbí rẹ̀ bínú, wọ́n sì kórajọ sí agbègbè náà. Ẹlẹ́rìí míì, Azeez Ọlámípọ̀sí tún sọ pé ó ti fún ẹni tó fẹ́ fún ní owó náà, ó sì ń ṣàlàyé pé mi ò ní sá lọ, márúwá mi wà níbí, kọ́kọ́rọ́ rẹ̀ nìyí, fóònù mi nìyí, ẹ kó gbogbo rẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n wọn ò gbọ́, wọ́n bẹ̀rẹ̀ sí lù ú, wọ́n sì fi ọ̀bẹ gún. Ó tún ṣàlàyé pé ọkùnrin kan gbé ìbọn tí ẹnikẹ́ni kò tíì mọ ẹni tí ó jẹ́ wá síbi ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ pé ká tó bojú wò ká tó bojú rí, ọkùnrin náà ti dé. Ó ní bóyá ọlọ́pàá tàbí ọmọ ogun ni òun. Ó gbé ìbọn AK-47 lọ́wọ́, ó wọ jàlábíà aláwọ̀ búlù. Gbogbo ènìyàn bẹ̀rù nítorí ìbọn tó gbé lọ́wọ́. Ó dúró láàrin àwọn Yorùbá àti Haúsá. Ó sì sọ fún àwọn Haúsá pé kí wọ́n lé àwọn Yorùbá kúrò. Lójijì, ọkùnrin kan tí wọ́n ń pè ní General yọ ìbọn, ó sì bẹ̀rẹ̀ sí yin ìbọn náà, ṣekú pa ọmọkùnrin kan tó lọ ra Indomie. Ó kú níbẹ̀. Ọ̀pọ̀ àwọn míì sì farapa tí wọ́n sì wà ní ilé ìwòsàn. Nígbà tó ṣàbẹ̀wò sí agbègbè náà fún àyẹ̀wò nípò gómìnà Mákindé, igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Báyọ̀ Lawal sọ pé àwọn ọ̀daràn ló fa rògbòdìyàn náà. Ó ní àwọn ọ̀daràn ló dá rògbòdìyàn yìí sílẹ̀, ọ̀daràn ni ọ̀daràn ó máa jẹ́, kò ní ṣe pẹ̀lú ẹ̀yà.
ohun tó ṣe pàtàkì jùlọ fún wa ni láti dá àlàáfíà padà sí Ọ̀jọ́ àti gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jẹ́ ìpínlẹ̀ olókìkí tó ní àlàáfíà, ìfọ̀kànbalẹ̀ àti ìdàgbàsókè. A sì pinnu láti pa àṣà rere yìí mọ́. Ó tún bẹ àwọn ọ̀dọ́ àti gbogbo aráàlú pé kí wọ́n gba àlàáfíà láàyè. Ó fi dá wọn lójú pé ìjọba ti bẹ̀rẹ̀ ìwádìí gbogbo àwọn tó ní ọwọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà àti pé gbogbo ẹni tí a bá rí pé ó jẹ̀bi yóò dojúkọ òfin láìka bóyá Haúsá, Ìgbò, Yorùbá tàbí ọmọ ẹ̀yà mìíràn sí. Lawal tún sọ pé a fẹ́ mọ gbòǹgbò ìṣòro tó fa rògbòdìyàn yìí. Nígbà tí a bá mọ òtítọ́, a ó gbé ìgbésẹ̀ tó yẹ. Nísinsìnyí, a bẹ̀ gbogbo ọ̀dọ́, àgbà àti olùgbé pé kí wọ́n fi agbègbè náà sílẹ̀ kí àwọn ọmọ ogun àti àwọn ẹ̀ka ààbò lè gba àkóso. Èyí yóò jẹ́ kí wọ́n lè ṣe ìwádìí tó péye. Bí ọ̀pọ̀ ènìyàn bá sì ń kóra jọ níbẹ̀, yóò ṣòro láti yanjú ìṣòro náà bó ti yẹ. Ète wa ni láti wá ojútùú títí láé sí ìṣòro náà. Ó parí pẹ̀lú fífi dá àwọn aráàlú lójú pé ìjọba ìpínlẹ̀ yóò fi ọ̀rọ̀ náà sípò àkọ́kọ́. Wọ́n ó sì rí dájú pé gbogbo àwọn tó ní ọwọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n mú, tí wọ́n sì gbé wọn lọ sí ilé ẹjọ́ gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Àṣírí ti tú nípa àwọn tó wà nídìí ìjínigbé akẹ́kọ̀ọ́ àti olùkọ́ Ẹ̀sìnẹ̀lẹ̀. Ìbẹ̀rù ti ń bá àwọn ajínigbé náà. Ẹ̀ṣọ́ aláàbò kan ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ yìí, ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ni pé òye ti ń fojú hàn nípa ibi tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn agbébọn jí gbé ní Yawọta àti Ẹ̀sìnẹ̀lẹ̀ ní oṣù kan àbọ̀ sẹ́yìn wà. Àwọn ẹ̀ṣọ́ tó ń dọdẹ àwọn ajínigbé náà ni wọ́n sọ pé wọ́n ti ń súnmọ́ ibi táwọn èèyàn náà àti ajínigbé wà. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ ààbò ṣe ń fìdí ẹ̀ múlẹ̀, wọ́n ní ẹ̀kọ́ ti ń fojú mímú hàn lẹ́yìn tí wọ́n ti mọ àwọn tó wà nídìí ìjínigbé náà àtàwọn alájọṣiṣẹ́pọ̀ wọn. Ìròyìn náà ní jìnnìjìnnì sì ti ń bá àwọn agbébọn náà bí ìròyìn ṣe sọ. Kódà àwọn ẹ̀ṣọ́ aláàbò sọ pé ìdààmú ti bá àwọn ajínigbé náà báyìí tí àṣírí àwọn ọmọ ẹgbẹ́ wọn ti ń tú, tí wọ́n sì rí i pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti mọ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi náà. Ẹ ó rántí pé láìpẹ́ yìí ni olórí ọmọ ogun orí ilẹ̀ lórílẹ̀‐èdè yìí, ọ̀gágun Wahidi Suwaibu sọ pé àwọn ti ń sún mọ́ bèbè àṣeyọrí láti gba àwọn tó wà nígbèkùn ajínigbé náà sílẹ̀. Gẹ́gẹ́ báwọn ẹ̀ṣọ́ ààbò gbogbo tó ń wọgbó pọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣe ń wí, wọn kò déédéé mọ ojú òpó táwọn ajínigbé náà ń tọ̀ lójijì. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí wọ́n fi ṣe iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́, ìtọpinpin abẹ́nú látọ̀dọ̀ àwọn DSS ló ṣokùnfà bí wọ́n ṣe mọ àwọn èèkàn nínú ẹgbẹ́ agbésùnmọ̀mí yìí. Lẹ́yìn tí wọ́n ti mọ àwọn onílù tó ń lù fún ìròmí àwọn amòòkùnsìkà yòókù ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí bí wọn yóò ṣe mọ ibi tí àwọn tí jọ ń ṣiṣẹ́ náà wà káàkiri orílẹ̀-èdè yìí. Ìgbésẹ̀ tuntun yìí ń wáyé láì tí ì pé ọ̀sẹ̀ méjì tí àwọn ẹ̀ṣọ́ kéde pé àwọn ti dí ojú òpó kan táwọn ajínigbé náà lè gbà sá lọ. Wọ́n kéde nígbà náà pé àwọn tún fi kún báwọn ṣe ń ṣọ́ àwọn ibi tó ṣeé ṣe káwọn ajínigbé náà máa farapamọ́ sí lágbègbè Igbó Ọba ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tó ṣeé ṣe kí wọ́n kó àwọn tí wọ́n gbé pamọ́ náà sí. Ẹ̀rù ti ń ba àwọn ajínigbé náà, ọkàn wọn ò balẹ̀. Wọ́n sì ń fi hàn báyìí pé àwọn ṣetán láti fi àwọn ọmọ náà sílẹ̀. Ẹnìkan nínú àwọn tó súnmọ́ àwọn ẹ̀ṣọ́ náà ló sọ bẹ́ẹ̀. Bákan náà ni ẹlòmíín ṣàlàyé pé àwọn DSS àtàwọn ológun kò fi àwọn ajínigbé yìí lọ́rùn sílẹ̀, wọ́n fẹ́ mọ ibùba wọn gẹ́lẹ́. Èyí ni yóò mú kí wọ́n rí àwọn tó wà nígbèkùn náà gbà jáde láì farapa bó ṣe sọ. Tẹ́ ò bá gbàgbé, akẹ́kọ̀ọ́ 39 àti olùkọ́ 7 ni àwọn ajínigbé náà gbé wọgbó lọ lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí. Àwọn ilé ẹ̀kọ́ 3 tó wà ní ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀, Yawọta àti Aláùsá l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n ti kó wọn lọ. Awuyewuye ti bẹ̀rẹ̀ lẹ́yìn tí àdó olóró pa ọmọ Nàìjíríà tó ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn òyìnbó ní Ukraine. Kàyéfì ńlá ni ọ̀rọ̀ ikú ọ̀dọ́mọbìnrin ẹni ọdún 23 tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti akẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣègùn òyìnbó Mariam Nnani sì ń jẹ́ fún àwọn èèyàn títí di àsìkò tí a parí àkójọpọ̀ ìròyìn. Bákan náà sì ni ọ̀pọ̀ ọmọ Nàìjíríà tí ń fi àìdùnnú wọn hàn sí ikú ọ̀dọ́mọdé ọmọ Nàìjíríà tó bá ogun lọ ní Ukraine náà. Nnani la gbọ́ pé ó kí ayé pé ó dìgbòsè lẹ́yìn tó fara kásá àdó olóró tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Russia jù sí ilẹ̀ Ukraine lásìkò ìkọlù. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ pé lásìkò tí Mariam gbáradì fún ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde rẹ̀ ní fásitì ìmọ̀ ìṣègùn òyìnbó tó wà nílùú Kharkiv ní àjálù náà ṣẹlẹ̀ tó sì mú ẹ̀mí rẹ̀ lọ lọ́jọ́ àìkú tó kọjá yìí. Ọjọ́ Ajé, ọjọ́ 29 oṣù kẹfà ọdún 2026 ní ikọ̀ ọmọ ogun Russia ju àdó olóró sí ìlú Kharkiv tó wà ní ẹkùn
Kolodnosaki tó sì bà ọ̀pọ̀ dúkìá jẹ́ tí àwọn èèyàn sì tún farapa yànnàyànnà. Gẹ́gẹ́ bí àjọ àwọn nọ́ọ̀sì nílẹ̀ Áfíríkà, ìyẹn Fellow Nurses Africa, tí wọ́n ń ṣètò ìdánilẹ́kọ̀ọ́ àti ìrànwọ́ fáwọn nọ́ọ̀sì káàkiri ṣe ṣàlàyé, wọ́n ní ọ̀rẹ́ tímọ́tímọ́ Mariam, ẹni tí wọ́n pè ní Fatima Husainova, ẹni ọdún 23 kú lójú ẹsẹ̀ ní tiẹ̀ níbi ìkọlù àdó olóró ọ̀hún. Ilé ìwòsàn kan tó wà lórílẹ̀‐èdè Germany ní ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé Mariam padà kú sí, àti pé ṣáájú àsìkò náà ni wọ́n ti kọ́kọ́ tọ́jú rẹ̀ nílé ìwòsàn kan tó wà nílùú Kharkiv. Àwọn alákòóso fásitì Kharkiv National Medical University ni wọ́n kéde ìròyìn ikú Mariam lọ́jọ́ Àìkú tó kọjá, tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó jáfáfá tó sì fi ara rẹ̀ jì fún ohun tó ń ṣe. Wọ́n ní látìgbà tí Mariam ti darapọ̀ mọ́ fásitì wọn lọ́dún 2020 ló ti ní ìtara fún ìmọ̀ ìṣègùn òyìnbó tó sì ní onírúurú ẹ̀bùn tó fi mú ara rẹ̀ tẹ̀síwájú lẹ́ka náà. Àtẹ̀jáde tí àwọn alákòóso náà fi síta fìdí rẹ̀ múlẹ̀ pé olóògbé náà ti kópa nínú àwọn ètò ẹ̀kọ́ lágbàáyé, lára èyí tí wọ́n pè ní ìdánilẹ́kọ̀ọ́ ní fásitì Cambridge ti ọdún 2024 àti ti fásitì Birin tó wà lórílẹ̀‐èdè Turkey lọ́dún 2025, níbi tí wọ́n ló ti ní ìmọ̀ kíkún nípa iṣẹ́ ìwádìí ètò ìlera. Àwọn aláṣẹ Ukraine sọ pé ikú rẹ̀ jẹ́ ìránnilétí mìíràn wípé ìkọlù Russia sì ń tẹ̀síwájú. Wọ́n ń ṣekú pa àwọn aráàlú káàkiri àgbáyé tí wọ́n sì wà lórílẹ̀‐èdè Ukraine láti kẹ́kọ̀ọ́, ṣiṣẹ́ àti fún ìtẹ̀síwájú ọjọ́ iwájú rere wọn. Wọ́n fi kún ọ̀rọ̀ wọn pé fásitì Kharkiv National Medical fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti akẹgbẹ́ Mariam. A kò lè gbàgbé ipa àti ìlànà rẹ̀ ní fásitì wa títí láé. Ju gbogbo rẹ̀ lọ, ìròyìn ikú Mariam ti di awuyewuye àti àríyànjiyàn káàkiri orí ayélujára nílẹ̀ Nàìjíríà. Bí àwọn kan ṣe ń bá mọ̀lẹ́bí Mariam kẹ́dùn ikú rẹ̀, bẹ́ẹ̀ làwọn mìíràn ń dá a lẹ́bi wípé ó yẹ kó ti fi orílẹ̀-èdè Ukraine sílẹ̀ látìgbà tí ogun tó ń lọ lọ́wọ́ ti bẹ̀rẹ̀. Àtíkù ti ké sí ìjọba àpapọ̀ pé nǹkan kan kò gbọdọ̀ ṣe Peter Obi àti El-Rufai lẹ́yìn àròyé ọ̀rọ̀ àwọn méjèèjì tí wọ́n fi kọ́ ìjọba lọ́rùn. Igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ àti olùdíje sípò ààrẹ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ti kìlọ̀ pé ìjọba olómìnira kìí ṣe bí àwọn tó wà lórí ipò àṣẹ ṣe ń lo agbára wọn, bí kò ṣe bí àwọn tí kò sí nípò àṣẹ ṣe lè lo ẹ̀tọ́ wọn lábẹ́ òfin láìsí ìbẹ̀rù. Ó tẹnumọ́ pé ohun burúkú kankan kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí Peter Obi nígbà tó tún béèrè pé kí wọ́n tú Nasir El-Rufai sílẹ̀ láìpẹ́. Atiku kìlọ̀ pé nínú ìtàn kò sí ìjọba tí ó fi ìjà òṣèlú síwájú ju àlàáfíà àti ààbò àwọn aráàlú tí ó parí dáadáa. Ó lo òwe Yorùbá láti ṣàlàyé èrò rẹ̀ pé àwọn àgbàlagbà ní nígbà tí wọ́n bá ń lu ìlú àìdá àti ìyànjẹ fún aládùúgbò rẹ̀, má ṣe bá wọn jó sí i nítorí a ò mọ̀ bóyá wọn ò lù tiẹ̀ náà lọ́la. Gbogbo ọmọ Nàìjíríà láìka ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń tẹ̀lé sí ló yẹ láti dáàbò bò lábẹ́ ìjọba olómìnira. Ó fi kún pé ohun kankan ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí Peter Obi, ẹ tú Malam Nasir El-Rufai sílẹ̀, ẹ mú gbogbo àwọn ọmọ ilé ẹ̀kọ́, àwọn olùkọ́ àti gbogbo ọmọ Nàìjíríà láìlẹ́sẹ̀ tí àwọn ajínigbé jí gbé padà sí ilé. Ẹ dẹ́kun lílépa àwọn alátakò lóṣèlú kí ẹ sì dojúkọ àwọn ìṣòro tó ń bá orílẹ̀-èdè wa jà. Ó sọ pé ìtàn kò kọ́ni láti rántí bí ìjọba ṣe ja àwọn alátakò rẹ̀ lógun, ṣùgbọ́n bí kò ṣe bóyá ó dáàbò bo àwọn aráàlú, bóyá ó gbé òdodo ga, bóyá ó gba àwọn aláìlera là àti bóyá ó ṣe àmúlò ìjọba olómìnira. Nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ àgbà rẹ̀ lórí ìbánisọ̀rọ̀ Frank Suhaibu fọwọ́ sí, Atiku sọ pé ààbò gbogbo àwọn olórí ẹgbẹ́ alátakò jẹ́ ojúṣe tí òfin orílẹ̀-èdè fi lé ìjọba lọ́wọ́, ó sì jẹ́ ìdánwò fún bó ṣe kójú òṣùwọ̀n pẹ̀lú ìjọba olómìnira. Ó ní ohunkóhun ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí Peter Obi. Bí wọ́n bá ṣe ọ̀kan lára wa ní ibi, gbogbo wa ló kàn. Bí wọ́n bá ń dẹ́rù ba olórí ẹgbẹ́ alátakò kan, gbogbo wa ni wọ́n fẹ́ lo panumọ́ ààbò fún. Bí ọmọ orílẹ̀-èdè kan bá ti ń bẹ̀rù nítorí èrò àti ìfẹ́ rẹ̀ sí ẹgbẹ́ òṣèlú mìíràn, kò sí ìjọba olómìnira kankan mọ́. Peter Obi, ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ní ọdún 2027, ti sọ ṣáájú pé ó ṣeéṣe kí òun má sí láyé láti díje nínú ìdìbò ààrẹ tó ń bọ̀. Atiku tún ṣàníyàn pé dípò kí ààrẹ àti ìjọba rẹ̀ fèsì sí àwọn ọ̀rọ̀ Peter Obi pẹ̀lú ìfarabalẹ̀ àti ìwà tó yẹ fún ìjọba olómìnira, wọ́n pinnu láti fi ọ̀rọ̀ ẹ̀gàn ara ẹni dá lóhùn. Ó kìlọ̀ pé dídín ìbáṣepọ̀ òṣèlú kù sí ọ̀rọ̀ ẹ̀gàn ara ẹni lè dín ọlá àti ipò ààrẹ kù.
ó sì lè mú kí ìfarapa tó wà nínú afẹ́fẹ́ òṣèlú túbọ̀ burú sí i. Ó ní iléeṣẹ́ ààrẹ gbọ́dọ̀ mọ̀ pé ìdarí orílẹ̀-èdè olómìnira nílò ìfarabalẹ̀ kì í ṣe ìkórìíra. Nígbà tí ọmọ orílẹ̀-èdè kan, pàápàá ẹni tó wà nínú ẹgbẹ́ alátakò, bá sọ ìbànújẹ́ rẹ̀ nípa orílẹ̀-èdè tàbí ààbò ara rẹ̀, ojúṣe ìjọba ni láti fi ìwà pẹ̀lẹ́, òtítọ́ àti ìhùwàsí tó yẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn kì í ṣe pẹ̀lú ẹ̀gàn yanjú rẹ̀. Ìjọba olómìnira máa ń pàṣẹ ìjíròrò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀gàn. Àtíkù tẹnumọ́ pé kò yẹ kí ìjọba sọ àríwísí sí ìjọba tàbí ìdíje òṣèlú di ogun. Ó ní àwọn ẹgbẹ́ alátakò kì í ṣe ọ̀tá Nàìjíríà. Òṣì, ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ilé, àìsí ààbò, ìwà ìbàjẹ́, ìjínigbé, ìpànìyàn lójoojúmọ́ tó ń ṣẹlẹ̀ ní àwọn àdúgbò wa ní ọ̀tá wa. Ìjọba tó ń fi agbára rẹ̀ lépa àwọn alátakò ju bí wọ́n ṣe yanjú àwọn ìṣòro lọ ti sọ ìdí tí a fi dá ìjọba sílẹ̀ nù. Ó tún sọ pé nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ń jìyà ìṣòro ọrọ̀ ajé, àìsí ààbò tó ń burú sí i, tí ọ̀pọ̀ ìdílé sì ń dúró de ìpadàbọ̀ àwọn olólùfẹ́ wọn tí àwọn ajínigbé jí gbé lọ. Ó ní ọ̀pọ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti olùkọ́ wà ní àkàtà àwọn ajínigbé tí wọ́n ń retí ọjọ́ tí wọn yóò padà sílé. Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà aláìlẹ́sẹ̀ sì wà lọ́wọ́ àwọn ajínigbé. Àwọn ìṣòro wọ̀nyí ló yẹ kí ìjọba fi gbogbo agbára wọn dojúkọ, kì í ṣe ìjà òṣèlú tí kò ní èrè kankan. Àtíkù rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n lo agbára àti ìgbésẹ̀ tí wọ́n fi ń yára àti ìfarabalẹ̀ fèsì sí àwọn ọ̀rọ̀ òṣèlú hàn nínú ìsapá láti dóòlà gbogbo àwọn ọmọ Nàìjíríà tó wà nígbèkùn padà, kí wọ́n sì tún mú àwọn aráàlú ní ìgbọ́kànlé nínú ààbò orílẹ̀-èdè. Ó tún pè fún ìtúsílẹ̀ Nasir El-Rufai láìpẹ́ láti fi hàn pé òdodo ní agbára nítorí ìdájọ́ tó dọ́gba, àìṣègbè àti ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè. Ó ní ìtẹ̀síwájú ìdádúró Malam Nasir El-Rufai ti ń fa ìbànújẹ́ púpọ̀ láàrin àwọn aráàlú. Gbogbo ọmọ Nàìjíríà láìka ẹgbẹ́ òṣèlú wọn sí ní ẹ̀tọ́ sí ìdájọ́ tó bófin mu, ààbò lábẹ́ òfin àti pé kí wọ́n má dá wọn lẹ́bi títí ilé ẹjọ́ yóò fi ṣèdájọ́. Òdodo kò gbọ́dọ̀ dàbí ohun tí wọ́n ń ṣe ìràpadà. Àtíkù rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n dojúkọ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń fa àríyànjiyàn nípa ìṣàkóso wọn pẹ̀lú ìmọ̀lára gbangba àti èyí tí yóò fi òdodo hàn nínú ìjọba, kí wọ́n sì gbàgbé ìjà òṣèlú tí kò lérè fún àwọn ọmọ Nàìjíríà. Báwo ni owó PFIPC ṣe wọ àbá ìṣúná? Tó bá jẹ́ ìjọba kò mọ̀ nípa àjọ náà lóòótọ́, Adéníyì Adéyẹmí ló ń ṣàlàyé ọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan. Adéníyì Adéyẹmí, ẹni tó ń kojú ẹ̀sùn pé ó ṣe ìdásílẹ̀ ayédèrú iléeṣẹ́ Presidential Foreign Intervention Promotion Council PFIPC, ti jáde sọ̀rọ̀ nínú fídíò tuntun tó sì sọ ìdí tó fi ṣàgbékalẹ̀ iléeṣẹ́ náà. Adéyẹmí ní òun dá iléeṣẹ́ náà sílẹ̀ láti lè fi pe àwọn olùdókòwò wọ Nàìjíríà àti láti mú ìgbéga bá ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu, pé ìgbésẹ̀ òun kì í ṣe fún èrè ara òun nìkan. Nínú fídíò kan tó gba orí ayélujára ṣàfihàn bí Adéyẹmí ṣe ń bá gbajúmọ̀ orí ayélujára Martin Sose, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Very Dark Man, sọ̀rọ̀. Ó sọ nínú fídíò náà pé òun kò mọ bí owó tí wọ́n yá fún àjọ náà ṣe wọnú àbá ìṣúná ọdún 2026 nítorí òun wà ní àhámọ́ ọlọ́pàá lásìkò tí wọ́n ń gbé àbá ìṣúná náà kalẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí iléeṣẹ́ ààrẹ ṣe ní àwọn kò mọ ohunkóhun nípa àjọ náà lábẹ́ àwọn iléeṣẹ́ àti àjọ tó wà lábẹ́ ìjọba àpapọ̀, Adéyẹmí ní ọ̀rọ̀ náà ya òun lẹ́nu nítorí òun kò mọ̀ bí àbá ìṣúná àjọ tí wọ́n sọ pé àwọn kò mọ̀ ṣe wọnú àbá ìṣúná. Ó ní àhámọ́ àwọn ọlọ́pàá ni òun wà lásìkò tí wọ́n ń ṣàgbéyẹ̀wò àwọn àbá ìṣúná ọdún 2026 nílé aṣòfin. Báwo ni wọ́n ṣe máa sọ pé àwọn kò mọ̀ nípa àjọ tí àbá ìṣúná rẹ̀ wà nínú àbá ìṣúná orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún 2026? Èmi kọ́ ni mo ṣe àbá ìṣúná náà, mo wà ní àhámọ́ ọlọ́pàá nígbà náà. Adéyẹmí ṣàlàyé pé ní oṣù kẹwàá ọdún 2025 ni wọ́n pe òun láti iléeṣẹ́ ọlọ́pàá ní Àbújá pé olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ kọ̀wé ẹ̀sùn nípa òun. Ó ní òun lọ sí iléeṣẹ́ ọlọ́pàá náà láti lọ dáhùn àwọn ìbéèrè tí wọ́n fẹ̀sùn rẹ̀ kan òun, àmọ́ tí wọ́n fi òun sí àhámọ́ fún ọjọ́ 23. Ó sọ pé ohun tí wọ́n fẹ̀sùn rẹ̀ kan òun ni pé wọ́n ní kí òun wá ṣàlàyé bí òun ṣe ní àwọn ìwé ẹ̀rí tí òun ní lórí àjọ náà lọ́wọ́ tí wọ́n sì fi òun sí àhámọ́. Ó fi kún pé àwọn ọlọ́pàá béèrè ìwé ìdánimọ̀ òun àti ìwé tí wọ́n fi gba òun síṣẹ́ tí òun sì fún wọn ní ẹni tó bá òun gba ìwé ìgbanisíṣẹ́ náà. Ó ní lẹ́yìn náà ni wọ́n fi òun sí àhámọ́ láti ọjọ́ 23
oṣù kẹwàá títí di oṣù kọkànlá ọdún 2025 tó sì jẹ́ pé nígbà tí òun fi máa jáde kúrò ní àhámọ́ wọ́n ti pe òun lẹ́jọ́ tí wọ́n sì ti gbé ọ́fíìsì tí òun lò fún iléeṣẹ́ míì. Ó ní òun dá àjọ náà sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere tí òun jẹ́, tí òun sì lo owó ara òun láti fi gba ọ́fíìsì, san owó tabua kí wọ́n fi gbé àjọ náà lé òun lọ́wọ́ nítorí òun ní ìgbàgbọ́ pé ìgbésẹ̀ náà máa pe àwọn olùdókòwò wọ Nàìjíríà láti ilẹ̀ òkèèrè. Ó fi kún pé ìdásílẹ̀ àjọ náà wáyé nípasẹ̀ àfojúsùn láti mú kí àwọn olùdókòwò wọ Nàìjíríà tí àwọn sì ti ń ṣe èyí pẹ̀lú níní àjọṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ lájọlájọ àti ẹ̀ka ìjọba lọ́lọ́kan-ò-jọ̀kan tó fi mọ́ àwọn iléeṣẹ́ tó ń rí sí ìwà àjẹbánu. Kì í ṣe nítorí ara mi ni mo ṣe gbé àjọ náà kalẹ̀. Ṣáájú kí gbogbo àwọn awuyewuye yìí tó wáyé a ti ń gbáradì fún àpérò tó máa milẹ̀ tìtì táwọn olùdókòwò káàkiri àgbáyé máa kópa níbẹ̀. Lórí ẹ̀sùn pé Adéyẹmí fẹ̀sùn kan iléeṣẹ́ ààrẹ lórí ìṣẹ̀lẹ̀ yìí, olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà Adéyẹmí ní òun kò bá Gbàjàbíàmílà ṣe ìpàdé rí àyàfi ní ọ̀rọ̀ tí àwọn ń sọ lórí fóònù látara ọ̀rí òun tó ti dolóògbé báyìí Dọlápọ̀ Tanímọ̀lá. Adéyẹmí ní ọ̀rí òun tó bá òun kàn sí Gbàjàbíàmílà tí òun fi sanwó fún ìdásílẹ̀ àjọ náà ti jáde láyé bí ó ṣe jóná mọ́lé nínú ìjàmbá iná kan tó wáyé ní Utako, Àbújá. Bákan náà ló fi kún pé wọ́n ti ń lépa ẹ̀mí òun nínú oṣù kẹsàn-án ọdún 2026 kí orí tó kó òun yọ lọ́wọ́ àwọn agbébọn tó fẹ́ gbẹ̀mí lọ́rùn òun. Ó tẹnpẹlẹ mọ́ pé gbogbo ìwé àti àkọọ́lẹ̀ tó ṣàtìlẹ́yìn fún ìdásílẹ̀ àjọ náà ni òun ní lọ́wọ́ tí òun sì máa kó gbogbo rẹ̀ lọ sọ́dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó bá yá. Mo máa lọ fara mi kalẹ̀ fún àwọn ọlọ́pàá àti DSS láìpẹ́ pẹ̀lú gbogbo àwọn ìwé tó wà lọ́wọ́ mi láti ṣe ìrànwọ́ fún ìwádìí tí wọ́n ń ṣe. Ṣáájú ni Adéyẹmí ti ní òun yóò ṣe àfọ̀mọ́ orúkọ òun nítorí òun ti ṣetán láti kojú ìgbẹ́jọ́ láti wẹ ara òun mọ́. Adéyẹmí sọ èyí nígbà tó ń kópa lórí ètò kan ní iléeṣẹ́ ìròyìn Channels Television. Ó sọ pé òun ti ṣetán láti wẹ ara òun mọ́ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn òun pé òun ṣe àgbékalẹ̀ ayédèrú àjọ ìjọba àti ìwé ìgbanisíṣẹ́. Ó ní òun ní ìgbàgbọ́ pé ilé ẹjọ́ máa ṣèdájọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe tọ́, tó sì ní òun kì í ṣe oníjìbìtì tàbí gbájúẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń gbé. Ó ní òun máa fún ilé ẹjọ́ láàyè láti ṣiṣẹ́ ọwọ́ wọn kí wọ́n wẹ òun mọ́ lórí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun. Ó sọ pé òun máa rí i dájú pé òun fi bí ètò ìgbẹ́jọ́ náà bá ṣe ń lọ tó àwọn aráàlú létí nítorí àwọn agbẹjọ́rò òun sì wà lórí ìgbẹ́jọ́ náà báyìí. Báńkì àpapọ̀ Nàìjíríà ti kìlọ̀ fún àwọn aráàlú tó ń kọ̀ láti gba $100 náírà. Wọ́n ṣèlérí ìjìyà fún ẹnikẹ́ni tó bá tún ṣe bẹ́ẹ̀. Báńkì àpapọ̀ nílẹ̀ Nàìjíríà ti sọ pé òun pọn dandan fún gbogbo aráàlú, olókoòwò àti àwọn ilé ìfowópamọ́ káàkiri orílẹ̀-èdè yìí láti máa ná $100 náírà. CBN sọ pé kí gbogbo àwọn tó ń kọ̀ láti máa gba owó $100 náírà náà dẹ́kun ìwà náà báyìí nítorí pé owó ọ̀hún sì jẹ́ ìtẹ́wọ́gbà lábẹ́ àṣẹ àkóso àti òfin ilẹ̀ Nàìjíríà. Ní àfikún ọ̀rọ̀ náà, CBN sọ pé ìjìyà wà fún ẹnikẹ́ni tó bá kọ̀ láti gba owó náà bíi owó Nàìjíríà. Báńkì àgbà ló sọ̀rọ̀ yìí lẹ́yìn onírúurú ìròyìn tó ti ń káàkiri ìgboro pé àwọn aráàlú kan ti bẹ̀rẹ̀ sí í kọ $100 náírà ọ̀hún. CBN sọ pé èyí kù díẹ̀ káàtó nítorí pé awuyewuye tí kò ní ẹsẹ̀ ńlẹ̀ ni wọ́n ń gbé káàkiri ìlú wípé owó náà kò ní pẹ́ dohun ìgbàgbé. Nígbà tí alákòóso ń fìdí rẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tí arábìnrin Akama Sidi Ali tó jẹ́ alákòóso àgbà níléeṣẹ́ agbẹnusọ CBN, ó ní kí ẹnikẹ́ni má sì sọ pé òun kò ní gba owó náà mọ́ rárá. Akama Sidi sọ pé àkíyèsí báńkì àgbà ilẹ̀ Nàìjíríà ti lọ sí onírúurú ìròyìn bí àwọn èèyàn ṣe ń kọ owó $100 náírà nípa ìsiyèméjì lórí níná owó ọ̀hún. Sidi Ali ṣàlàyé pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọkàn sókè lórí $100 náírà tí àwọn gbé jáde lọ́dún díẹ̀ sẹ́yìn láti fi ṣàjọyọ̀ ìdásílẹ̀ 100 ọdún tí wọ́n ti dá ilẹ̀ Nàìjíríà sílẹ̀. Ó sọ pé $100 náírà tuntun náà kò sọ pé àwọn yóò kó èyí tí ó ti wà níta tẹ́lẹ̀ kúrò nílẹ̀, bí kò ṣe pé wọn yóò máa ná gbogbo rẹ̀ papọ̀. Fún àwọn tó ń ṣiyèméjì, CBN fi àsìkò yìí sọ fún gbogbo yín pé $100 náírà àtijọ́ àti $100 náírà tuntun ló sì ń jẹ́ ìtẹ́wọ́gbà nílẹ̀ Nàìjíríà àti pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ máa gbà á ní gbogbo ìgbà káàkiri ilẹ̀ yìí. $100 náírà tuntun tí a fi sọrí ìdásílẹ̀ 100 ọdún ilẹ̀ Nàìjíríà
kò rọ́pò ọgọ́rùn-ún kan náírà tí a ti ná ṣáájú, méjèèjì ló jẹ́ ìtẹ́wọ́gbà papọ̀. Yàtọ̀ sí èyí, iléeṣẹ́ ìfowópamọ́ àgbà náà tún sọ síwájú pé ìjìyà wà fún ẹnikẹ́ni tó bá gbìyànjú láti kọ owó náà nítorí pé ó sì wà lábẹ́ òfin láti máa ná ọgọ́rùn-ún kan náírà. Sídí Àlí ṣèkìlọ̀ pé CBN ṣe ìkìlọ̀ ńlá fún ẹnikẹ́ni, okòòwò, iléeṣẹ́, ètò ìṣúná tàbí àjọ tó bá kọ ọgọ́rùn-ún kan náírà. Irú ìkọ̀sílẹ̀ bẹ́ẹ̀ ló tako òfin àti ìlànà òfin CBN nínú owó ilẹ̀ wa. Báńkì àgbà náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn yóò bẹ̀rẹ̀ sí fi ọwọ́ ṣìnkún òfin mú gbogbo ẹnikẹ́ni, aṣojú, ilé ìtajà tàbí ilé ìfowópamọ́ tó bá kọ̀ láti gba owó ọ̀hún. Àtẹ̀jáde náà sọ síwájú pé CBN kò ní kọ̀ láti bẹ̀rẹ̀ sí lo ọwọ́ òfin lórí gbogbo ẹnikẹ́ni tàbí iléeṣẹ́ yòówù tó bá ń tàpá sí ìlànà àti òfin gbígba owó yìí. Peter Obi kí iná bọ àwọn alátìlẹyìn Tinubu lábẹ́ o. Ó ní ọ̀pọ̀ àwọn tó ṣàtìlẹyìn fún Tinubu lọ́dún 2023 ló ti ń kojú ìṣòro ọrọ̀ ajé báyìí. Ọ̀pọ̀ àwọn ti ti iléeṣẹ́ wọn pa tí wọ́n sì ti ń dín kàrà ta kúlíkúlí àti àgbàdo sísun. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra àti olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Nigerian Democratic Congress (NDC) Peter Obi ti ṣàlàyé pé àwọn kan lára àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ìdìbò ọdún 2023 tí wọ́n ní iléeṣẹ́ tàbí okòwò ṣáájú ìgbà tó gbàjọba tí ń dojúkọ onírúurú ìṣòro ọrọ̀ ajé báyìí. Obi sọ pé ọ̀pọ̀ nínú wọn ti pàdánù iléeṣẹ́ wọn, wọ́n sì ti ń tiraka làkàkà láti gbé ìgbé ayé wọn. Ó tún béèrè bóyá àwọn náà ti di àwọn oníṣòwò kéékèèké tí wọ́n ti ń ta kúlíkúlí lẹ́sẹ̀ títì. Ó sọ èyí lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ pẹ̀lú Chud Jídé Onwo tí wọ́n fi síta ní Ọjọ́rú nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bóyá àwọn alátìlẹyìn fún ìpolongo ìbò rẹ̀ ní ọdún 2023 ti dínkù. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, kàkà kó dẹ̀ lára ọmọ ìyá àjẹ́ ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe, wọ́n tún peléke sí i ni. Àwọn alátìlẹyìn fún ìpolongo òun kò dínkù, dípò bẹ́ẹ̀ wọ́n tún pọ̀ sí i ni, pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ṣe ń ṣe àyẹ̀wò ìṣèjọba tó wà lórí ipò báyìí. Ó ní ọ̀pọ̀ àwọn tí wọ́n ṣàtìlẹ́yìn fún Tinubu nítorí ohun tí wọ́n gbọ́ nípa ìrírí àti iṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ti yí èrò wọn padà lẹ́yìn tí wọ́n rí ohun tó ṣẹlẹ̀ lákòókò ìṣàkóso rẹ̀. Ó ní àwọn tó tẹ̀lé wọn tẹ́lẹ̀ nítorí ohun tí wọ́n gbọ́ pé ó ti ṣe tẹ́lẹ̀ rí, wọ́n sì ti rí i báyìí pé ọ̀rọ̀ ẹnu lásán ni wọ́n fi ń gbé wọn mọ́ra. Èmi mo ṣèlérí láti kọ́ ọjọ́ ọ̀la tó dára fún àwọn ọmọ Nàìjíríà. Obi sọ pé kò sí ẹni tó lè sọ pé orílẹ̀-èdè yìí ń lọ síwájú nígbà tí ọ̀pọ̀ àwọn aráàlú ń kojú ìṣòro ńlá. Ó ní kò sí ẹni tó lè sọ pé gbogbo nǹkan ń lọ bó ṣe yẹ kó lọ, àbí kí ni irọ́ tí wọ́n ń pa báyìí. Kí wọ́n má pẹ́ nǹkan lẹ́pẹ́ fáwọn ọmọ Nàìjíríà mọ́, wọ́n ti lé bá, ojú wọn sì ti là. Olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ Labour Party tẹ́lẹ̀ náà sọ pé ọ̀pọ̀ iléeṣẹ́ tó ti ń ṣe dáadáa ṣáájú ìgbà tí Tinubu dé ipò ti ti àwọn ilẹ̀kùn iléeṣẹ́ wọn pa, àwọn olówó wọn sì ti ń làkàkà láti rí ayé gbé. Ó ní àwọn tó ní iléeṣẹ́ nígbà tí ó wọlé sórí ipò, ọ̀pọ̀ iléeṣẹ́ wọn ló ti wó lulẹ̀ pátápátá. Ṣé gbogbo òun náà sáti bẹ̀rẹ̀ òwò kúlíkúlí títà báyìí? Obi sọ pé ìṣòro náà ti kan àwọn tó máa ń gbèjà ìjọba tẹ́lẹ̀. Ó ní ọ̀pọ̀ ènìyàn ti ń dá ìjọba lẹ́jọ́ bí wọ́n ṣe ń kojú ìṣòro nínú ìgbésí ayé wọn. Ó tún tako àwọn àhesọ ọ̀rọ̀ kan pé ìfẹ́ àwọn ènìyàn sí ìpolongo ìbò rẹ̀ ti ń dínkù. Ó ní dípò bẹ́ẹ̀ ó tún pọ̀ sí ni nítorí pé àwọn aráàlú ti rí àbájáde àwọn ìpinnu tí wọ́n ṣe ní ìdìbò ọdún 2023 nípa ètò Renew Hope ti ìjọba àpapọ̀. Obi sọ pé ìrètí náà ti di aláìnírètí láti ìgbà tí ààrẹ Tinubu ti gba ipò. Ó sọ pé ẹ̀ ń sọ nípa Renew Hope, ṣùgbọ́n wọ́n ti sọ àwọn ọmọ Nàìjíríà di aláìnírètí láti ìgbà tí ààrẹ Tinubu ti dórí ipò pẹ̀lú ìjákulẹ̀ nínú gbogbo ìrètí àti àfojúsùn àwọn ọmọ Nàìjíríà. Ó ní òṣì, ebi àti ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè wa di ohun tó ń burú sí i. Àwọn ọmọ Nàìjíríà wá ń jìyà nítorí ìṣàkóso tí kò kojú òṣùwọ̀n. Ó sọ pé orílẹ̀-èdè yìí ti lọ wájú sí i nínú àkọsílẹ̀ àwọn orílẹ̀-èdè tó ń kojú ebi, ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ ilé. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Nàìjíríà kì í ṣe àfetígbọ́ nìkan mọ́, ó ti di ohun tí gbogbo ènìyàn ń rí.
ó fi kún un pé àìsí ààbò àti ìṣòro ọrọ̀ ajé ní ọ̀kan gbòógì lára àwọn ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè yìí pẹ̀lú bí ìjọba kò tí ì mú àwọn ìlérí rẹ̀ ṣẹ. Ní ìbẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà, Obi tún ṣàlàyé pé ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano Rabi Kwankwaso lẹ́yìn tí wọ́n béèrè nípa ìṣọ̀kan ọ̀rọ̀ òṣèlú wọn. Nígbà tó ń béèrè bóyá ètò òṣèlú Kwankwaso jẹ́ ètò tó ní ìbáṣepọ̀ pẹ̀lú ìwà ọ̀daràn, Obi sọ pé Kwankwaso jẹ́ olóṣèlú tó ní ìfẹ́ sí àlàáfíà àti ìlera àwọn aláìní. Ó ní Kwankwaso jẹ́ ọ̀kan lára àwọn olóṣèlú tí mo lè sọ ní gbangba pé ó ní àníyàn fún àwọn tálákà. Ó fẹ́ mú àwọn ènìyàn jáde kúrò nínú òṣì. Ó sì gbàgbọ́ nínú fífi ẹ̀kọ́ fún àwọn tí kò ní olùrànlọ́wọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára. Èyí sì bá èrò, ìlànà àti àfojúsùn mi mu. Obi tún sọ pé ẹ̀kọ́ àti ìdàgbàsókè fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ kì í ṣe kíkọ́ ilé tàbí ọ̀nà nìkan. Ó tọ́ka sí àwọn orílẹ̀-èdè Asia bíi China àti Malaysia gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn orílẹ̀-èdè tó fi ẹ̀kọ́ àti ìdàgbàsókè ènìyàn ṣe àkọ́kọ́ tí wọ́n sì ní ìlera ọrọ̀ ajé. Ó sọ pé bí òun bá di ààrẹ, ọ̀kan lára àwọn ohun tóun máa kọ́kọ́ ṣe ni dídín iye àwọn ọmọ tí kò lọ sí ilé ẹ̀kọ́ kù àti mímú iṣẹ́ ìlera sunwọ̀n sí i. Ó ní etí ó ní láti pèsè ọrọ̀ ajé tó máa jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ní ìmọ̀, ọgbọ́n àti àǹfààní tó máa jẹ́ kí ìgbésí ayé wọn sunwọ̀n sí i. Àwọn jàǹdùkú agbébọn tún ṣọṣẹ́ láabi nípínlẹ̀ Borno. Wọ́n sun àgọ́ ọlọ́pàá, ilé ìwòsàn àti yàrá ìkẹ́kọ̀ọ́ méjì. Àwọn afurasí ọmọ ẹgbẹ́ Boko Haram tún ṣe ìkọlù sí àdúgbò Ológomani ní agbègbè ìjọba ìbílẹ̀ Ngala ní ìpínlẹ̀ Borno. Wọ́n ṣekú pa ọmọ ogun kan lákòókò ìkọlù náà. Wọ́n sì bà àwọn ilé ìjọba pàtàkì jẹ́ pẹ̀lú ibùdó ọlọ́pàá, ilé ìwòsàn alábọ́dé àti yàrá ìkẹ́kọ̀ọ́ méjì. Ìròyìn fi hàn pé àwọn jàǹdùkú náà dé àdúgbò náà ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn tí wọ́n kọ́ ṣe ìkọlù sí Forward Operating Base FOB tó wà ní Logomani. Wọ́n bá àwọn ọmọ ogun ja ìjà ìbọn gbígbóná kí ọ̀pọ̀ aráàlú tó sá àsálà nípasẹ̀ ìbọn tí wọ́n yìn láì dáwọ́ dúró pẹ̀lú sísun àwọn ilé ìjọba kan. Nígbà tó ń jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà, ọ̀gágun tó ń sojú ẹ̀ka ìròyìn ológun fún Operation Adinkai, Captain Mohammed Goni, sọ pé àwọn ọmọ ogun ṣàṣeyọrí láti dá ìkọlù náà dúró bó tilẹ̀ jẹ́ pé wọ́n pàdánù ọmọ ogun kan, àwọn ọkọ̀ ogun àti díẹ̀ lára àwọn ohun èlò ogun tó bàjẹ́. Ó ní àwọn ọmọ ogun Operation Adinkai tí wọ́n wà ní Forward Operating Base Logomani ní agbègbè ìjọba ìbílẹ̀ Ngala lábẹ́ Sector 1 ṣàṣeyọrí láti kojú ìkọlù tí àwọn ọmọ ẹgbẹ́ ISWAP ṣe pẹ̀lú ìṣọ̀kan. Bó tilẹ̀ jẹ́ pé àwọn jàǹdùkú náà wọ apá kan nínú ibùdó àwọn ọmọ ológun náà fún ìgbà díẹ̀ lákòókò ìjà tó gbóná, àwọn ọmọ ogun tún kó ara wọn jọ ní kíákíá. Wọ́n sì ṣe ìkọlù padà sí wọn pẹ̀lú ìgboyà. Wọ́n lé àwọn jàǹdùkú náà kúrò níbẹ̀, wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ léṣe tí àwọn míì sì kú nínú wọn kí àwọn tó ṣẹ́kù tó sá lọ pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. Ó fi kún un pé ó ṣeni láàánú pé akọni ọmọ ológun kan fi ẹ̀mí rẹ̀ rúbọ nígbà tí ọkọ̀ ogun méjì àti àwọn ohun èlò ogun kan tún bàjẹ́ nínú ìjà náà. Goni tún sọ pé wọ́n ti rán àwọn ọmọ ogun míì sí agbègbè náà láti fi agbára kún agbára wọn. Wọ́n sì ti ń tẹ̀síwájú nínú iṣẹ́ àwárí àti ìlépa àwọn jàǹdùkú náà kí ààbò lè túbọ̀ lágbára kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má bàa tún ṣẹlẹ̀ mọ́. Àwọn ará ìlú sọ pé ìkọlù náà ṣẹlẹ̀ láìròtẹ́lẹ̀, àwọn ọmọ ogun sì dáhùn sí i dáadáa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àwọn jàǹdùkú náà borí àwọn ọmọ ogun ní àwọn apá ibì kan kí wọ́n tó bẹ̀rẹ̀ sí kọlù àwọn ilé ìjọba. Ọ̀kan lára àwọn olùgbé ìlú náà tó ní kí wọ́n fi orúkọ bo òun láṣìírí sọ pé gbogbo wa sá kúrò ní àdúgbò náà lákòókò ìkọlù. Àwọn jàǹdùkú náà ní ohun ìjà tó lágbára gan-an. Lẹ́yìn tí wọ́n borí àwọn ọmọ ogun ní àwọn apá kan, wọ́n wọ ilé ẹ̀kọ́, wọ́n sì sun yàrá ìkẹ́kọ̀ọ́ méjì. Wọ́n tún kọlu ibùdó ọlọ́pàá kan àti ilé ìwòsàn, wọ́n sì kí iná bọ̀ ọ́.
orísun kan nínú ẹ̀ka ààbò sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ìkọlù náà àpapọ̀ àwọn ọmọ ogun ọlọ́pàá àti àwọn ọmọ ẹgbẹ́ Civilian Joint Task Force CJTF bẹ̀rẹ̀ sí lépa àwọn jàǹdùkú tó ń sá lọ náà. Ní báyìí alága ìjọba ìbílẹ̀ Ngala Malam Tijani Ngala ṣàbẹ̀wò sí àdúgbò náà láti wò bí ìpalára náà ṣe pọ̀ tó. Ó ṣàyẹ̀wò ibùdó ọlọ́pàá, ilé ìwòsàn àti ilé ẹ̀kọ́ tí wọ́n bàjẹ́. Ó sì fi dá àwọn ará ìlú lójú pé òun ó fi gbogbo àbájáde ìwádìí náà ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Borno kí wọ́n lè gbé ìgbésẹ̀ kíákíá láti tún àwọn ilé náà kọ́ àti láti pèsè ìrànlọ́wọ́ tó yẹ.